wọ́n wá rí wípé ní ọjọ́ yìí kan náà, ìyẹn ní ọjọ́ tí girlfriend Quadri sọ wípé ó sọ fóun pé òun lọ́dọ̀ pásítọ̀ yẹn, àwọn ọlọ́pàá wá rí wípé 1.3 million naira ó jáde kúrò nínú àkáǹtì bank àkáǹtì Quadri. Ìgbà tí wọ́n wá ń iṣẹ́ ìwádìí yẹn lọ, wọ́n tún padà sọ́dọ̀ pásítọ̀ yẹn wípé kí lẹ mọ̀ nípa owó báyìí, ǹjẹ́ owó báyìí wọnú àkáǹtì yín, kí lẹ mọ̀ nípa owó báyìí? Pásítọ̀ yẹn tún deny wípé òun ò mọ̀ nǹkan kan, according to n tá a gbọ́ o, pé òun ò mọ̀ nǹkan kan. Ó tó wá di wípé àwọn ọlọ́pàá wá fi bank statement tí wọ́n lọ gbà nílé ìfowópamọ́, wọ́n wá fi hàn wòlíì yẹn, ìyẹn olùṣọ́àgùntàn yẹn pé ẹ̀rí rèé o wípé owó báyìí jáde nínú àkáǹtì ẹni tá à ń wá sínú àkáǹtì yín. Ìgbà yẹn wá ní olùṣọ́àgùntàn yẹn wá bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ díẹ̀díẹ̀. Nínú iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá náà ni wọ́n ti wá padà wú òkú Ògúnbọ̀rọ̀ Quadri Adédàmọ́lá ní agbègbè chọ́ọ̀chì olùṣọ́àgùntàn yẹn. Ṣé wá rí wípé kò fẹ́ẹ̀ sí ẹni tá a lè finú tán mọ́ báyìí, kò fẹ́ẹ̀ sí ẹni tí a lè gbọ́kànlé mọ́, torí pé àwọn tá a lérò wípé a lè máa sátọ̀, àwọn tá a lérò pé a lè máa sábà, àwọn tá a lérò wípé wọ́n lè máa fi ìwà wọn, ọ̀rọ̀ wọn, ìṣe wọn táyé ṣe, àwọn náà ni a tún wá ń bá bàjẹ́, a tún bá ṣẹ̀bi lọ́wọ́ wọn. Wòlíì, àáfàá, babaláwo, pásítọ̀, ṣẹ̀rípọ̀ lágbára. Nígbà tí ọ̀rọ̀ Ràmọ́nì, àáfàá Ràmọ́nì nílùú Ìlọrin tó ṣẹlẹ̀ tó wáyé, ìyẹn Ràmọ́nì tí ó pa ọmọbìnrin akẹ́kọ̀ọ́ nílùú Ìlọrin, ìyẹn Hafsọ. Mo sọ nígbà yẹn, gbà táwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ wípé kọ̀tán bí àwọn àáfàá tán máa ń pariwo náà nìyẹn, àwọn àáfàá tán máa ń ṣe wáàsí náà nìyẹn, ọwọ́ àwọn àáfàá ní iṣẹ́ bí pọ̀ sí, àwọn àáfàá ló ń bàjẹ́, àwọn àáfàá ló lóògùn owó, àwọn àáfàá náà ń pààyàn. Tó kálukú bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀ nígbà yẹn. Mo sọ lórí àwọn program tí mo ṣe lórí ọ̀rọ̀ Rahmon nílùú Ìlọrin, mo jẹ́ kó yé yín pé kò síbi tí ò sí o, kò lè mọ̀ sí kàńdá nínú ìrẹsì, kàńdá nínú ìrẹsì àwọn àáfàá òun ni àáfàá Rahmon. Mo sọ báyẹn, mo dẹ̀ tún sọ wípé kò wá síbi tí ò sí, bí kàńdá ṣe wà nínú ìjọ alálàáfàá, ó ní kàńdá wà nínú àwọn wòlíì, àwọn tí wọ́n pera wọn ní ọmọlẹ́yìn Jésù, àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń wàásù, tí wọ́n ń dúró lórí pẹpẹ. Bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin àwọn oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú àwọn tí wọ́n èso oníṣẹ̀ṣe, tí wọ́n èso àáfàá, tí wọ́n èso pásítọ̀, láàrin àwọn èèyàn lásán tá a lè ṣàpèjúwe wọn wípé ẹni Ọlọ́run lélẹ́yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe wà lára wọn, kò síbi tí ò sí. Àwọn kan tó wá ń sọ wípé ìlú Ìlọrin náà ni ìwà ìbàjẹ́ yẹn pọ̀ sí, ṣebí ìlú Ìlọrin tá ń pè ní ìlú òdodo náà nìyẹn, ìlú Ìlọrin tá ń pè ní ìlú mímọ́ náà nìyẹn. Mo sọ nígbà yìí náà yìí pé kò sí ìlú tí ò sí, àfi ìlú tí àṣírí wọn ò bá tí ì tú tàbí tí wọ́n bá ń bo tiwọn. Kò sí ìlú tí ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ ò sí, kò sí ìlú tó jẹ́ pé àwọn ẹni ibi, àwọn ẹni ìkà, àwọn ẹni òfò, àwọn apọmọlẹ́kúnjayé, kò síbi tí wọn ò sí. Gbogbo ibi ni wọ́n wà. Òpínlẹ̀ káàkiri orílẹ̀ Nàìjíríà ó ní àwọn ẹni yẹn, kódà tí ìsọ orílẹ̀-èdè Nàìjíríà gan ó ní àwọn ẹni ibi pọ̀ sí. A kàn máa gbàdúrà kọ́bẹ̀ Èdùmàrè kó máa kó wa yọ, kó máa fi sọ̀rọ̀ sọ wa, kó máa dáàbò rẹ̀ bò wá ni. Tó jẹ́ kí n tó máa ṣe léèrè ni èyí tá a tún gbọ́ tó ṣẹlẹ̀ nílùú Èkó nípa Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá, ọmọ akẹ́kọ̀ọ́ jáde níléèwé Lagos State University LASU, tí wọ́n ti ń wá láti ọjọ́ 16 oṣù kínní ọdún tá a wà yìí, kó tó di pé wọ́n padà rí òkú rẹ̀ ní ilé ìjọsìn CCC Ìlérí Olúwa Parish nílùú Èkó. Nígbà tá a sì rí tú, bó la sì rí ṣe tú,
bó ní ọwọ́ pálábá wòlíì tí wọ́n bá òkú Ògúnbọ̀dé Quadri ní ilé ìjọsìn rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí n mú wá fún yín ẹ má tì lọ ń padà bọ̀. gbogbo ẹni tó ń rè mọ́ka ìrọ̀rùn àti umra. oníkẹ̀kẹ́ hajj and umra service ni wọ́n ń bá lọ. bọ́rọ̀ bá dọ̀rọ̀ iṣẹ́ hajj iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services làwọn èèyàn ń bá lọ. bíbánisètò iṣẹ́ hajj àti umra lọ́nà ìrọ̀rùn ni wọ́n fi tayọ. ilégbèé tó fini lọ́kàn balẹ̀ tó súnmọ́ ara ni wọ́n pèsè fáwọn èrò wọn tó bá wọn rìnrìn àjò. àmójútó àwọn èrò wọn tó péye ní Medina àti Mecca. lánisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ lójoojúmọ́ lórí bá a ṣe ń ṣiṣẹ́ àṣepé hajj àti umra. àǹfààní sísan owó lọ́nà ìrọ̀rùn wà lọ́dọ̀ wọn pẹ̀lú ẹ̀rí àti fọkànbalẹ̀ fowó tẹ́ ẹ bá san fún gbogbo àwọn èrò tó ń bá iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umra ni wọ́n ń kan sára. ẹ̀yin náà ẹ bá wọn rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umra tọdún yìí. ẹ kàn sí iléeṣẹ́ oníkẹ̀kẹ́ hajj and umra services lónìí. wọ́n wà ní nọ́mbà 11 àgàlà ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun. wọ́n tún wà ní Searchlamp Islamic Academy ìyànà ẹ̀gbá nílùú ìkirè. wà ní nọ́mbà 5 Celeste Lopin Ògìjó Ògùn State. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o 08037257598 tàbí 08081766081. ẹ bá wa rìnrìn àjò kájọ ṣàṣepẹ́ iṣẹ́ hajj. ẹ káàbọ̀ padà. ìṣẹ̀lẹ̀ ikú Quadri Ògúnbọ̀rọ̀ Adédàmọ́lá ó yanilẹ́nu ó sì ní kàyéfì ó bà nínú jẹ́ ó sì bà ní lọ́kàn jẹ́ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó ń wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí ajé ìwà àbàjẹ́ yẹn sí mọ́ lórí ó jẹ́ àwọn ibi táwọn èèyàn fọkàn sí tí wọn ò lérò pérò ẹ̀ lè máa ti ṣẹlẹ̀ bí kan ní àáfàá ó gé orí èèyàn ó pààyàn fi ṣòwò pààyàn fi ṣe tutù ìkan ní wòlíì kan ó rí èèyàn mọ́lẹ̀ ó pààyàn ó yọpá ó yẹsẹ̀ ìkan ní babaláwo kan wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n bá pèèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n bá nǹkan ọmọkùnrin lọ́wọ́ ẹ̀ nǹkan ọmọbìnrin lọ́wọ́ ẹ̀ ó fẹ́ fi jóògùn. láwọn tí ó jẹ́ pé kí àwọn ènìyàn máa wò láwòkọ́ṣe rere tó jẹ́ pé àwọn ni ó yẹ kí wọ́n jẹ́ atáyéṣe tá a máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó jẹ́ pé àwọn náà látún wá ń bá ìwà bàjẹ́ iṣẹ́ bàjẹ́ iṣẹ́ ẹbí lọ́wọ́ wọn tí mo fi ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ìṣekúpa tó ń ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta yìí ó ń yanilẹ́nu ó sì ṣe ní kàyéfì tó bá jẹ́ pé ordinary èèyàn lásán nǹkan míì là máa sọ ọ̀tọ̀ ní bá sì máa gbé ọ̀tọ̀ ní bá sì máa sọ ṣùgbọ́n àwọn wòlíì àwọn àáfàá àwọn babaláwo tí àwa ń bárú ìwà pálapàla báyìí tó lòdì sífẹ̀ẹ́ Ọlọ́run tá à ń bá lọ́wọ́ wọn yìí kí wá ní ká ti pè é o kí ni ká ti pè é báwo ni ká ṣe ṣàpèjúwe irú àwọn àwa láàbí báyìí. Ògúnbọ̀rọ̀ Quadri Adédàmọ́lá wọ́n nílé ẹ̀kọ́ Lagos State University ni ó ti ń ṣiṣẹ́ ibẹ̀ ni ó ní ṣọ́ọ̀pù sí tó ti ń tajà ṣùgbọ́n nínú iléèwé yẹn náà ló ti jáde ní ọdún 2024 kó tó di wípé ó dàwátì nínú oṣù kínní ọdún tá a wà yìí gbà tí wọ́n wà tí wọn ò rí ó ní àwọn ẹbí rẹ̀ ó ní wọ́n lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ń wá lágbájá o àwọn ò rí lágbájá o látọjọ́ báyìí ìyẹn ọjọ́ tí wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ̀ ó jẹ́ ọjọ́ 16 oṣù kínní ọdún tá a wà yìí tí wọ́n lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ń wá Ògúnbọ̀rọ̀ Quadri Adédàmọ́lá àtìgbà tí wọ́n ti lọ fẹjọ́ sùn iléeṣẹ́ ọlọ́pàá yìí ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti mọ bí Ògúnbọ̀rọ̀ Quadri bó ṣe rìn ṣùgbọ́n sí ìyàlẹ́nu níta padà rí ó ní wípé wọ́n tírèsì ìrìn Ògúnbọ̀rọ̀ Quadri Adédàmọ́lá wọ́n tírèsì ẹ̀ mọ́ ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní CCC Ìlérí Olúwa Parish tó wà ní agbègbè Lásù yẹn náà
wọ́n dọ́dọ̀ ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn yẹn wọ́n béèrè wípé ṣé ẹ rí lágbájá, ṣé kí lẹ mọ̀ nípa àrí lágbájá. Lágbájá sọ wípé ibi báyìí ni òun ń bọ̀ kó tó di pé ó dàwátì. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn ilé ìjọsìn yẹn ó ní ohun ọmọ nǹkan kan nípa àárín rẹ̀, pé kò wá sọ́dọ̀ òun ní ọjọ́ tó sọ wípé òun bọ̀ wá sọ́dọ̀ òun yẹn. Àwọn ẹlẹ́sìn ọlọ́pàá wọ́n tún tẹ̀síwájú, wọ́n tún lọ padà bí girlfriend ìyẹn àfẹ́sọ́nà ọkùnrin yẹn tó dolóògbé yẹn, ìyẹn Ògúnbọ̀rọ̀ Quadri, wípé sósì dán lójú pé ọ̀dọ̀ pásítọ̀ yìí, olùṣọ́ àgùntàn yìí ni Quadri sọ wípé òun lọ. Ó ní bẹ́ẹ̀ ni, ó ní tí ọ̀rọ̀ táwọn jọ sọ gbẹ̀yìn lọ́jọ́ yẹn ó ní nìyẹn. Àwọn ọlọ́pàá bá tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn. Ẹ sì mọ̀ wípé táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́, wọ́n mọ ọ̀nà tí wọ́n máa ń gbà ṣiṣẹ́ wọn láti fi rí ìdí òdodo. Wọ́n bá lọ gba bank statement ti Quadri nílé ìfowópamọ́ rẹ̀ láti fi lè tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn. Wọ́n wá rí wípé ní ọjọ́ yìí kan náà, ìyẹn ní ọjọ́ tí girlfriend Quadri sọ wípé ó sọ fóun pé òun lọ́dọ̀ pásítọ̀ yẹn, àwọn ọlọ́pàá wá rí wípé 1.3 million naira ó jáde kúrò nínú bank àkáǹtì Quadri. Ìgbà tí wọ́n wá ń ṣe iṣẹ́ ìwádìí yẹn lọ, wọ́n tún padà sọ́dọ̀ pásítọ̀ yẹn wípé kí lẹ mọ̀ nípa owó báyìí, ǹjẹ́ owó báyìí wọnú àkáǹtì yín, kí lẹ mọ̀ nípa owó báyìí. Pásítọ̀ yẹn tún deny wípé òun ò mọ̀ nǹkan kan. According to nta gbọ́ o, òun ò mọ̀ nǹkan kan. Ó tó wá di wípé àwọn ọlọ́pàá wá fi bank statement tí wọ́n lọ gbà nílé ìfowópamọ́, wọ́n wá fi hàn wòlíì yẹn, ìyẹn olùṣọ́ àgùntàn yẹn, pé ẹ̀rí rèé o wípé owó báyìí jáde nínú àkáǹtì ẹni tá à ń wá sínú àkáǹtì yín. Ìgbà yẹn wá ní olùṣọ́ àgùntàn yẹn wá bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ díẹ̀díẹ̀. Nínú iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá náà ni wọ́n ti padà wú òkú Tèmítọ́pẹ́ àbí wọ́n ti padà wú òkú Ògúnbọ̀rọ̀ Quadri Adédàmọ́lá ní agbègbè chọ́ọ̀chì olùṣọ́ àgùntàn yẹn. Ṣé rí i pé eléyìí yanilẹ́nu? Ṣé rí i pọ́ lágbára? Ẹ gbọ́ mi dáadáa, mo ní wọ́n padà wú òkú Adédàmọ́lá, wọ́n padà wú òkú rẹ̀ ní agbègbè níbi tí wòlíì yẹn, olùṣọ́ àgùntàn yẹn, pásítọ̀ yẹn, níbi tó sin Adédàmọ́lá sí, wọ́n padà wú jáde. Ṣé wá rí i wípé kò fẹ́ẹ̀ sí ẹni tá a lè fi inú tán mọ́ báyìí, kò fẹ́ẹ̀ sí ẹni tí a lè gbọ́kànlé mọ́, torí pé àwọn tá a lérò wípé a lè máa sátọ̀, àwọn tá a lérò pé a lè máa sábà, àwọn tá a lérò wípé wọ́n lè máa fi ìwà wọn, ọ̀rọ̀ wọn, ìṣe wọn táyé ṣe, àwọn náà ni a tún wá ń bá bàjẹ́, a tún bá ṣẹ̀bi lọ́wọ́ wọn. Wòlíì, àáfàá, babaláwo, pásítọ̀, ṣẹ̀rí pọ́ lágbára. Iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yẹn, tí mo sì mọ̀ wípé eléyìí náà ti tẹsẹ̀ bọ̀ yìí, wọ́n ó gbìyànjú láti wádìí òfin tó tó rẹ̀ dáadáa.